Awuzu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim. Ẹ káàsán ẹ kúrọ̀lẹ́ ká dé ṣàlàáfíà lẹ wà. Gẹ́gẹ́ bí èmi on point by two ṣe wà lẹ́ni. Yes, in the past mo ti ṣe fídíò kan ṣóyé yín tí mo sọ wípé ìdí tí okó rẹ ò fi dìde mọ́ láàárọ̀ ṣóyé yín. Fídíò yẹn ó ti pẹ́, ó ti ṣe bí 6 months but ó wà extensive. Mi ò ní go details like that video, mo kàn fẹ́ sọ̀rọ̀ 1 or 2 ni. As ọmọkùnrin ṣóyé yín, at least láti ìgbà tó bá fi sùn títí di tó fi máa jí ó yẹ kó dìde ní ẹ̀ẹ̀márùn ni, kí nǹkan ọmọkùnrin dìde lẹ́ẹ̀márùn fún like 25 to 30 minutes ṣóyé yín. Tó bá jí nígbà mi òun gan lè ní feelings pé kíní yìí ó nà ró dìde, but as time goes on, even o tí ì dàgbà ó rí i pé kíní yẹn ò ṣẹlẹ̀ sí ẹ mọ́. Kí ló wá fà á, kí ló wá lè fà á? Ó ní pé aside age a mọ̀ pé age nǹkan tó lágbára ni, tó ń tell on people. Ó ní ṣé mọ̀ pé a ní as at the time tó máa fi jí ẹ̀yin kan ẹ̀ sùn, ṣé máa sùn ni ẹ̀yin kan ẹ̀ sùn, so tẹ́ ẹ̀ bá sùn báwo ni kíní yẹn ṣe máa ní àǹfààní láti dìde? Ẹ mọ̀ pé tó bá ṣiṣẹ́ lálẹ́, tó bá ṣiṣẹ́ ní time yẹn naturally, although mechanism àtìdí tó fi rí bẹ́ẹ̀ ní alẹ́ Ọlọ́run nìkan ló yé. Àwọn kan sọ wípé bóyá gbà yẹn ara máa cool, system máa cool, bẹ́ẹ̀ tó bá ṣiṣẹ́ dáadáa lálẹ́, tó sùn ní enough sleep, tó ṣiṣẹ́ dáadáa lálẹ́, tó bá jí láàárọ̀ náà àbí lọ́sàn-án tó bá fẹ́ lò ó, tó bá fún ara rẹ̀ ní enough sleep, ó mọ̀ pé ó ṣe máa ṣiṣẹ́ ju pé ẹ̀yin kan ò ní sùn, ẹ̀yin kan ẹ̀ sùn 2 o'clock 3 o'clock. Báwo lẹ ṣe fẹ́ ní morning wood, báwo lẹ ṣe fẹ́ ní morning glory, báwo ló ṣe fi máa nà pọ̀npọ̀n tẹ́ máa fi ríbi ṣiṣẹ́ ní àárọ̀ àbí lọ́sàn-án àbí lálẹ́ fún ìyàwó yín? Ìyẹn ọ̀kan. Dé ẹlẹ́ẹ̀kejì ó ní pé ẹ ṣọ́ra fún oúnjẹ. Mo ti sọ níjọ̀wọ́, mo tún wá fẹ́ emphasize ẹ ṣọ́ra fún oúnjẹ late hour. Tẹ́ bá jẹ oúnjẹ late hour kò ní digest, dípò tó máa fún yín ní good morning glory, kò ní digest dípò tó máa fi ṣiṣẹ́ àlàáfíà fún yín. Then pápánbárí ẹ̀ ni pé ó tún máa jẹ́ kẹ́ wà obese, ó máa jẹ́ kíkùn pọ̀, ó máa lọ sọ̀kalẹ̀ síbi abẹ́, ó máa di ọ̀rá mọ́ yín lára. Tí ọ̀rá bá ti pọ̀ jù nǹkan ọmọkùnrin yìí ṣiṣẹ́ dáadáa. Then mo tún sọ nípa sugar. Ẹ ṣọ́ra fún sugar eating, ẹ ṣọ́ra fún sugar eating. Sugar eating ó máa ń jẹ́ kí ọkùnrin máa tètè dà wàràwàrà ni, ó máa ń jẹ́ kó tètè dà wàràwàrà. So eléyìí mo rò pé ó tún máa wá jẹ́ a kind of solution fún àwọn tó náà àwọn ò kí ń wá, àwọn ò kí ń tètè wá ṣóyè yín. But ẹ ṣọ́ra fún sugar, because tí sugar bá ti pọ̀ jù, mo ti sọ fún yín pé ó máa form insulin resistance. Àti sọ gbogbo èyí tí mo sọ yìí is a kind of repetition, bẹ́ẹ̀ mo tún wá fi já yín létí ni pé ó ní morning glory, ó ní morning glory, ó máa ní kankan tó jẹ́ pé ó ń ṣẹlẹ̀. Ó ti ní tẹ́lẹ̀, ó wá ní mọ́. Kí ló ń ṣe tẹ́lẹ̀ tó ṣe mọ́, àbí kí ló ń ṣe é sí tó ṣe tẹ́lẹ̀? Ẹ check ara yín. Ọkùnrin ẹ má follow ìyàwó yín. Mi ò ní kí ẹ má gba advice ìyàwó yín ibi tí mò ń lọ́kọ̀ yẹn. Nǹkan tí mò ń sọ nísìnyí ni pé obìnrin ń jẹ sugar, obìnrin ń jẹ ọ̀rá, obìnrin ń jẹ gbogbo ẹ̀. Ìwọ náà ń tẹ̀lé as ọkọ, ó nídìí ẹ̀. Ìyàwó rẹ̀ ń sùn kalẹ̀ lẹ̀ kó ṣe exercise. Ìwọ ọkọ ó nídìí ẹ̀, ó nídìí exercise, ó nídìí workout as a man. You need it because you are a man. Ó nídìí láti ṣiṣẹ́ ni. Obìnrin bá ń jẹ gbogbo ẹ̀, tó bá ṣe nǹkan oṣù gbogbo ẹ̀ ló máa dànù kàràràrà. Gbogbo tọ́sìkì tí ò dá nínú ara obìnrin yóò wọ ọ̀ṣẹ̀dà nínú nígbà nǹkan oṣù rẹ̀. Ìwọ ọkùnrin nígbà wo ló fẹ́ ṣe yẹn? Ò ní rí bí ṣe yẹn, ó máa jòkó sí ẹ lára ni. Ìkan tó fà á tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ kì í wà active mọ́ even when they are 50 years. Ẹ need láti máa mu omi, ẹ máa mu omi, nínú àlàáfíà wà. Mo ní ẹ mu omi látàárọ̀ títí di around 5 o'clock. Eléyìí tí mo ṣe is bí pé mo wá ṣe repetition nǹkan tí mo ti ṣe ni. Ìwọ tó bá fẹ́ the best of on point by 2 lọ wo past video mi, má wo pé bí mo ṣe sọ̀rọ̀, bóyá ó sọ̀rọ̀ sluggishly, bóyá ó yẹ kí n pè ní okó, mo lọ pè ní nǹkan ọmọkùnrin. Má wo bẹ́ẹ̀ yẹn, fara rẹ balẹ̀, tangible ọ̀rọ̀ tó wà ń bẹ̀ òun ni kò gbọ́. Nísìn ó fẹ́ kí nǹkan ọmọkùnrin mọ̀ dìde, ó ìfọwọ́ wọ, ìwọ ni ò níyàwó, ó ìfọwọ́ wọ. Ẹ ní láti máa wò ó pé kíní ìṣòṣì ń ṣiṣẹ́.
ẹ̀yin tẹ́ bá wà ní àdúgbò mi láti ní Nàìjíríà ẹ fẹ́ ra aba ẹni aba yẹn ti wọ́n jù torí ó nídìí àwọn natural food wà ń bẹ̀. Ok, eléyìí ó ṣiṣẹ́ kó mọ nǹkan ọmọkùnrin nà dáadáa, ó ń ṣiṣẹ́ rẹ̀, ó dẹ̀ lè help ẹ ìwọ tó bá ti cough kó tún mọ̀ nà. Ọṣẹ ló wà bíbí mi ní ṣòyìn ní kọ́lọ̀, ọyẹ náà dẹ̀ ló wà bíbí kò ṣe ordinary oil, ọyẹ tó máa ń jẹ́ kó ọmọkùnrin nà ni bó ṣe wà yìí tó máa gbé dọ́dọ̀ rẹ yìí sọ kí tó di pé mo parí fídíò yìí. Ẹ̀yin tẹ́ wá pè mí ẹ wàá mọ̀ pé price tí mò ń fún yín lẹ́yìn ó cheap torí eléyìí nǹkan kékeré ni nínú páàkì gbogbo páàkì yẹn tí mo pò fún yín yìí tẹ́ máa san yẹn. Ẹ tẹ̀lé mi pẹ̀lú bí èmi máa sọ yẹ fún yín láìpẹ́ yìí. So nǹkan púpọ̀ ló lè fà á kí nǹkan ọmọkùnrin kó mọ̀ ní morning glory. So ìwọ ló ní láti work it out fúnra rẹ pé what is happening. So yẹ latest tẹ́ bá fẹ́ jẹun alẹ́ 7 o'clock mo mọ̀ pé kò ní easy torí àwa kan tá a fẹ́ràn oúnjẹ 7 o'clock ní latest as ọkùnrin ó fẹ́ kára rẹ wà ó fẹ́ wà active níjọ́ kejì ó fẹ́ kí ara rẹ máa jẹ́ pípé ó fẹ́ máa ní morning glory ò ní wá pẹ̀lú emptiness of the body kò ní wá because oúnjẹ yẹn ò ní digest ní hours tó kù yẹn. Ẹ need láti jẹun kẹ́ fi ṣe little iṣẹ́ kó tó di pé ẹ wá sùn. Ẹ̀yin tẹ́ mọ́ jẹun ní 9, 10 is not okay, ó ti bọ́ sẹ́yìn. Tẹ́ bá fẹ́ ra ọṣẹ yẹn àti ọyẹ yẹn tó máa gbé 22 ní 22 ó ní 22. Ìwọ tó bá mọ̀ pé ò lè lo àgúnmu àmọ́ ó fẹ́ ẹ̀pà rẹ̀ pẹ̀lú aba ó fẹ́ pẹ̀lú láti mọ̀ fi massage ẹ̀ kó lè máa jẹ́ kó nà sí títa ó tún máa tún help ẹ ìwọ tó bá tètè dà wàá lè mọ̀ bí wàá ṣe mọ̀ control ara rẹ̀ náà ṣó yẹ. So this is on point by 2 using my words for others. Ọkọ àti ìyàwó lèmi on point by 2 kọ́ èmi sì ní aba doctor ní mi lórí iṣẹ́ tí mò ń ṣe yìí. Ẹ̀yin kan ẹ lè shut ẹ̀ down because nítorí pé feel pé she is a Muslim ó yẹ kí n dákẹ́. Mélòó nínú àwọn mùsùlùmí tó jóbìnrin tó ní knowledge ẹ jẹ́ kí wọ́n sọ̀rọ̀ it is time.